ẹ̀yin tèmi, ó ṣe wá láàánú. Gbogbo yín náà lẹ mọ òṣèré orí ìtàgé, arábìnrin beautiful àǹtí Ajara tó dolóògbé. May her soul rest in perfect peace. Ilé ayé asán, àfọwọ́bà sílẹ̀, ó lágbára o, ẹ̀yin tèmi, ó lágbára, ó lágbára. Àwọn èèyàn kú o, ẹni tó kàn ló mọ̀ o, ẹni tó kàn ló mọ̀. May her soul rest in peace. Pẹ̀lú bí mo ṣe sọ̀rọ̀ yìí, ẹ máa bá mi gbọ́ lecture mọ́mì wa kan tó wá ń pè ní Ajia Mariam. Wọ́n ṣe lecture tó milẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ lórí science, lórí probably maybe nǹkan tó lè fa ikú àǹtí Ajara. Èyí tèmi wá ń ṣe yìí sìn, èmi ń ṣe nítorí pé maybe somebody out there, kò séèyàn tó ní kú, a máa ṣe ni nítorí èèyàn kan àbí méjì àbí mẹ́ta. Èèyàn tó bá ti ní irú ṣépù àǹtí Ajara, kéèyàn náà wá sọ wípé òun fẹ́ gbé oyún, ẹ̀yin tèmi, ó need the hospital care from day one tó ti rí pé òkè o, ó ṣeé ṣe òun ti ṣe àṣepọ̀, possibility wà pé òun lè lóyún. Àtijọ́ yẹn, ẹ̀yin tèmi, ló ti máa lọ jókòó sí hospital àtijọ́ yẹn, because ó wà highly risky. Kò wá ṣe èèyàn tó ní irú ṣépù àǹtí Ajara yẹn, like most people tí Ọlọ́run bá dá wọn ní irú like that shape, oníkálukú ló ní advantage o. Tó bá kúrú, o ní advantage bọ́lá ṣe dẹ ẹni kúkúrú. Bó jẹ́ dwarf, o ní advantage tiẹ̀. Bó jẹ́ èèyàn gíga, o ní advantage tiẹ̀. Èèyàn mélòó ló mọ̀ pé àwọn tó bá sábà kúrú, èèyàn mélòó ló mọ̀ pé wọ́n sábà sick. Àwọn tó kúrú, èèyàn mélòó ló mọ̀ nínú yín pé wọ́n sábà sick. Mo fi sọ wípé oníkálukú ló ní advantage àti disadvantage tiẹ̀. Àwọn oríṣiríṣi nǹkan tí mọ́mì wa yìí explain, ó jẹ́ kí n wò pé àwọn èèyàn gíga pẹ̀lú oyún, they are more at advantage. Àwọn èèyàn gíga, nítorí wọ́n á rí ara gbé sí, kò síbi tó fẹ́ fì sí, wọ́n á rí ara gbé sí. But on the other hand, èèyàn tó bá kúrú, tó bá jẹ́ extreme kúkúrú, bí irú extreme dwarf bíi ti àǹtí Ajara, wọ́n need special, wọ́n yẹ kí wọ́n máa wà ní under specialized hospital management. Tó sì jẹ́ pé often, most often, almost C-section ni, cesarean section, iṣẹ́ abẹ ni wọ́n fi gbé jáde. Wọn ò dẹ̀ ní jẹ́ kí most of àwọn tó ti gbé pregnancy yẹn, tí wọ́n ti rúre, tí wọ́n ti sọ́re, wọn ò jẹ́ kó pé oṣù mẹ́sàn-án. Nítorí kò sí àyè púpọ̀ láti jẹ́ kí oyún yẹn dàgbà. The more tí oyún bá fi ń dàgbà, òun náà ni gbogbo internal organs ó máa short. Gbogbo internal organ ó máa short. Tí oyún bá ti ń dàgbà, á di pé respiratory organs á bẹ̀rẹ̀ sí ní issues. Diaphragm á bẹ̀rẹ̀ sí ní wà affected. Breathing kò ní jẹ́ kí wọ́n lè breathe dáadáa. Ó lè affect lungs, ó máa affect kidney, ó dẹ̀ máa affect gbogbo hormones. Kẹ́yìn náà fi mọ̀ pé àwọn obìnrin tó ń gbóyún, iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn kan wọ́n appreciate. Kéèyàn gbóyún fún láti oṣù kan títí di oṣù mẹ́sàn-án, kó bí láyọ̀ àtàlàáfíà, ẹ sì rí àwọn ẹlòmíì, wọ́n á lọ sọ́ sígbó. Ó lágbára. So lórí ìmọ̀ ìjìnlẹ̀ science, ẹ ní sùúrù, ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu mọ́mì wa tí wọ́n jẹ́ Mariam. Kudos to you, ma. Appreciating your video. Ẹ̀yin tèmi, before kẹ́tọ́ wá wo fídíò mọ́mì wa àǹtí Ajara, may your soul rest in perfect peace. May your soul rest in perfect peace. Kì í ṣe pé àwọn dwarf ò lè gbóyún. Extreme dwarf, wọ́n lè gbóyún, wọ́n lè bí, àmọ́ ò lè dá ṣe fúnra rẹ̀. Hospital ni wàá lọ jókòó sí. Oyún yẹn ò dẹ̀ ní pé preterm ló máa jẹ́. Ẹgbẹ́ sọ yẹ káǹtì Ajara lóyún, ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Àwọn kan sọ wípé kí ni offense nínú rẹ̀, wípé tó bá lóyún, àwọn kan ní kò yẹ kó lóyún. Ẹ jẹ́ ká wò ó, ìwọ gangan ni wàá mọ̀ bóyá ó yẹ káǹtì Ajara lóyún, bóyá kò yẹ kí wọ́n ní. But tí wọ́n bá tiẹ̀ ní, ó yẹ kí wọ́n lọ́dọ̀ gynecologist, kí wọ́n lọ béèrè àwọn complications tó wà. Ẹnìkan ní ṣe bí wọ́n ti bímọ rí, condition kan òun ló jẹ́ kán bí ọmọ yẹn kú ní ìgbà yẹn. Under normal circumstances, bí irú àti Ajara ṣe wà yẹn, wọ́n ní normal uterus, ṣùgbọ́n wọ́n ní normal pelvis. Wọ́n ní platpelloid pelvis, bean shape, kíní tó ṣe pẹ́kútú báyìí, tí ojú pẹ́kútú báyìí lọ, tó jẹ́ pé ó ṣe bean shape, òun ni egun ìdí wọn yóò rí. Ní èyí tó jẹ́ pé ní àsìkò tí ọmọ bá ń dàgbà, tí ọmọ fẹ́ kúrò nínú egun ìdí, under normal circumstances, tí oyún bá ti pé 12 weeks, oṣù mẹ́ta, òun ni yóò dédé dé ibi egun ìdí. Títí irú àǹtí Ajara tó bá pé oṣù mẹ́ta, yóò ti kọjá egun ìdí dáadáa, nítorí tó jẹ́ pé pẹ́kútú báyìí òun ni
egun ìdí wọn rí. Tí oyún bá pé oṣù 5 ó yẹ kó dé level of umbilicus ní ibi yìí. Kátẹ̀ wá gbà pé ìbejì náà ni yóò fi bí 1 finger kọjá level of umbilicus. Ṣùgbọ́n tírú àǹtí Ajára nígbà tí wọ́n bá fi pé 20 weeks oyún oṣù 5 oyún wọn yóò ti gòkè nítorí tó jẹ́ pé kò sí space ní ibi yìí tó jẹ́ pé ọmọ yóò fi dàgbà. Then tá bá wo irú àǹtí Ajára ó lè jẹ́ pé bóyá ọkùnrin tó ní oyún yẹn ń sìn tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ní oyún bóyá èèyàn tó ga ni. Ṣẹ̀dẹ̀ mọ́ pé ìsídà kí ọmọ kó mú genetic ìyá tàbí kó mú títí ti bàbá. Ṣùgbọ́n nínú wípé draft títí àǹtí Ajára ó tún wà a little bit exaggerated. Chronic wà ní ó wà a little bit exaggerated. Tá a bá ní oyún tí oyún bá ti ń wọ nǹkan bíi 36 weeks yóò dé ibí yìí nígbà tí ó bá fi pé 38 weeks yóò ti dé ibí yìí bí oyún wa yóò ṣe rí nìyí. Ẹ wá rí i pé ìdí ọmọ eléyìí kò lè flex dáadáa ni ìdí ọmọ yóò ti máa press ibi diaphragm wa níbí yìí lọ́dọ̀ títí àǹtí Ajára nígbà tó oyún wọn bá fi pé oṣù 6 kò ní sí space kankan mọ́ ní inú ikùn yìí. Àwọn ọmọ yẹn ibo ló ti wá fẹ́ grow tí ó fi pé oṣù 7 tí ó fi pé 8 tí ó fi pé 9 tí yóò fi lé 2 weeks. Then lẹ́yìn yẹn nítorí tó jẹ́ pé wọn ò tí ì débì kankan tó fi ń press ibi diaphragm wọn níbí breathing yóò difficult fún wọn nítorí tó jẹ́ pé tí ọmọ bá ti ń pé 37 38 weeks yóò dé ibi diaphragm wa níbí yìí lightning yóò tún wá sọ̀kalẹ̀. Ìgbà yẹn náà máa ń sọ pé ikùn rẹ̀ já tí orí ọmọ yóò wọnú egun ìdí. Ṣùgbọ́n tìrú àǹtí Ajára ó ti ẹ̀ lè mọ̀ pé oṣù 6 dáadáa nígbà tí títí ẹ̀ yóò ti dé ibí yìí. Iye oṣù tó kù tí ọmọ yóò fi dàgbà ibo ni yóò ti rí space tí yóò fi gbé astagfirullah yazim. Then ní ẹ̀yìn yẹn tí ọmọ bá ń press ní orí diaphragm wọn ní ibí yìí tó jẹ́ pé ó push lumps wọn sókè ó push heart wọn sókè báwo ni yóò ṣe difficult fún wọn láti mí another problem nìyẹn. Then irú èèyàn tán bá ní irú fìsíkì wọn kódà ẹlòmíì kò kí ń ṣe draft ṣùgbọ́n tí wọ́n kúrú tí wọ́n ṣe kúnkúnkú táwọn ká wọn tí wọ́n kéré báyìí wọ́n máa ń wà prone sí pre-eclampsia. Irú àǹtí Ajára wọ́n máa ń nítorí condition wọn tí wọ́n ní vascular genetic factor related to condition genetic factor nítorí tó jẹ́ pé wọ́n kúrú eegun wọn àwọn hormone kọ̀ọ̀kan wà tó wà deficient lára wọn òun ló jẹ́ kí wọ́n kúrú bí wọ́n ti ṣe wà yẹn. Kíní yẹn yóò wá jẹ́ kán ní pre-eclampsia ní èyí tó jẹ́ pé ìfúnpá wọn yóò ga yóò jẹ́ kán ní protein urine yóò sì jẹ́ kán ní òdìmà tí gbogbo ọwọ́ wọn tí ó sì kúnkúnkú then àti ojú wọn ní ẹ̀yìn yẹn nítorí condition wọn yẹn if it is not well treated ìgbà tí wọ́n sọ wípé wọ́n ní liver problem definitely HEP syndrome ni wọ́n ní. HEP syndrome yẹn is a critical condition ní èyí tó jẹ́ pé ó máa ń jẹ́ kéèyàn ní hemolysis ẹlòmíì náà wà tó jẹ́ pé ó rí bíi títí tèmi báyìí ṣùgbọ́n nítorí tó ní pre-eclampsia wọ́n ní HEP syndrome. HEP syndrome yẹn ó máa ń fúnyàn ní hemolysis tó jẹ́ pé destroying of the red cell yóò ṣẹlẹ̀ liver enzyme wọn yóò wà abnormal creatinine urea phosphorus gbogbo rẹ̀ òní yóò sáà mọ̀ pé red wá. Then ní ẹ̀yìn yẹn wọ́n wá máa ní low platelet ní èyí tó máa ń jẹ́ kí kéèyàn tó bleed tó jẹ́ pálọ̀ fi sọ́dì gbogbo rẹ̀ yóò kàn sí ni. Under normal circumstances ó yẹ kí àǹtí Ajára kó lọ béèrè lọ́wọ́ gynecologist pé I want to be pregnant. Then they will tell her the complications. Then wọ́n gba specialist tó jẹ́ pé wọ́n fi monitor rẹ̀ tí wọ́n fi wò wípé at this so period àwọn ṣe cesarean section ọmọ wà nínú kù Ọlọ́run yóò là wọ́n but most of the time if we have problem let us go and be checking with our doctors kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní go move forward wípé a fẹ́ ṣe nǹkan. We need to learn scientifically. I learn scientifically. Ẹ rí bí àǹtí Ajára ṣe rìn wọ́n ṣe báyìí under normal circumstances tí èèyàn bá dúró báyìí ẹ̀yìn èèyàn kò yẹ kó jìn sínú ó ti ní bí Ọlọ́run ti ṣe tó jẹ́ pé yóò wà báyìí yóò ṣe báyìí but not in form of lordosis. Lordosis ni wípé tí ẹ̀yìn èèyàn bá jìn sínú excessively ìyẹn máa ń ṣẹlẹ̀ nígbà tóbìnrin bá wà nínú oyún. Àwọn ọkùnrin ò kí ń sábà ní lordosis àfi àwọn ọkùnrin tí wọ́n bá ti jẹun tí kò wọ́n ṣe báyìí àwọn náà máa ní lordosis díẹ̀díẹ̀ báyìí ẹ̀yìn ó sì máa dùn wọ́n. Tí èèyàn bá wà nínú oyún àwọn obìnrin máa ní lordosis tó jẹ́ pé ibi ìwà sí ibi báyìí yóò jìn sínú yóò ṣe báyìí nítorí tó jẹ́ pé ikùn wa ṣe báyìí ẹ̀yìn ó sì máa ròyàn. Nígbà tá a bá wà nínú oyún nítorí tó jẹ́ pé progesterone tó wà lára wa ó high in order to relax all the smooth muscle ó máa ń jẹ́ kí overstretching of the ligament kó wà. Ligament tendon tó so kinní kọ̀ọ̀kan tó join eegun kọ̀ọ̀kan papọ̀ ó máa ń jẹ́ kó relax. So ní tirú àǹtí Ajára yìí ní ìgbà tí wọ́n wà nínú oyún yìí
lọ́ndọ́sìsì tí wọn yóò tún pọ̀ sí ní èyí tí ò ní jẹ́ kán lè rìn, kò ní jẹ́ kán lè rìn, pain yóò máa pọ̀. Wọ́n lè lóyún ṣùgbọ́n pregnancy kò yẹ ẹni tó bá ní irú fìsíkì wọn. Pain yẹn pọ̀, wọ́n lè bí ṣùgbọ́n pain yẹn ti máa pọ̀ jù. Kódà wọ́n lè má recover from most of the pain after the delivery. Another thing ò ní wípé wọ́n máa ní hip dysplasia. Ẹ wo bí wọ́n ti ṣe ń rìn, wọ́n ń ṣe báyìí. Hip wọn ó wà dysplasia, kò wá accurate. Irú wọn wọ́n ní symphysis pubic dysfunction nígbà tí wọ́n wà nínú oyún yìí. Ọ̀pọ̀lọpọ̀ gan tí wọ́n ga wọ́n máa ní symphysis pubic dysfunction, but pẹ̀lú fìsíkì wọn tí gbogbo ẹjọ́ ìmọ̀ra wọn, symphysis pubic dysfunction yẹn yóò pọ̀ jù fún wọn, tó jẹ́ pé àti rìn yóò lágbára, nítorí tó jẹ́ pé wọn ò ní long bone tí wọ́n fẹ́ fi gbé wéètì kìíní yẹn. Long bone itan wọn, fémọ̀ wọn kò lágbára tó láti gbé wéètì yẹn sí ikùn wọn àti everything. Then tí bí à ń fi bá wọn, orókùn wọn, there's gonna be problem. Ọlọ́run yóò là wọ́n. Tá bá jẹ́ special people, let us go to the doctors. Ó dá ká bímọ, but àwọn ọmọ kan wà tó jẹ́ pé téèyàn bá bí ó lè difficult àti fún ní good upbringing. Ọlọ́run yóò wò wọ́n, inshallah be good that life. So ẹni tèmi ìgbà tí àǹtí Ajára tí wọ́n sick tí wọ́n wà lọ́sítà, àwọn òṣèré orí ìtàgé wọ́n jáde wọ́n ní wọ́n solicit fún help. Àwọn èèyàn wá ń bèèrè lọ́wọ́ wọn pé pẹ̀lú pátí tẹ̀ ń lọ, pẹ̀lú béèlì owó tẹ́ lọ mọ́ ná fún olórin tó jẹ́ pé ti already ti ní owó, ẹ̀yin tó jẹ́ pé young shaguro, ẹ̀yin tó jẹ́ pé dùnálàdùn ànábì, bí àwọn èèyàn owó fíìmù ẹ lè rí gbogbo mílíọ̀nsì tẹ́ lọ ń dà fún olórin. Ìwọ tó ṣe òṣèré orí ìtàgé kó tó rí mílíọ̀nsì kó jọ sọ pé wàá ṣe production, kí wọ́n tó bẹ́ẹ̀ wo production yẹn, owó tí wọ́n fi ṣe èyí premier àwọn nǹkan tó ń ṣẹ̀ṣẹ̀ lọ́mọ wá ni. Nígbà tó ṣe wàhálà yẹn tán tó rí èrè díẹ̀, ṣó tó yẹ kó lọ́mọ dá fún olórin ní bẹ́ẹ̀lì, aṣọ olówó ńlá, góòdù olówó, chain olówó ńlá, góòdù, tẹsẹ̀, bàtà olówó ńlá. Like seriously, bó ti sọ kí ní ìrìnà nígbà lupus that lady, I forgot her name right now. What's her name again? Nígbà tó ní lupus, this particular statement tí mo sọ yìí mo ti sọ́rí. Góòdù olówó ńlá, like chain góòdù olówó ńlá, ẹ̀gbà ọwọ́ olówó ńlá, aṣọ millions of naira, léèsì, bàtà. Wọ́n á tún lọ sí party ṣe kárí mi, wọ́n máa ná yàláyò owó yẹn lọ ni, wọ́n máa náwó yẹn lọ ní bẹ́ẹ̀lì. Wàsíù kò nídìí àwọn gbogbo owó yẹn, Wàsíù ti ní owó lọ́wọ́ yẹn, wọn kan tí Wàsíù ti tó fi rinlẹ̀ ni. Ìwọ tó you are just growing, wà lọ́mọ dáwó yẹn fún Wàsíù. Sometimes mo máa ń wò pé àbí wọ́n fún wọn lówó yìí pé kán lọ fi ṣe sàkámà jẹ ni, bí wọ́n gbà padà. Mo máa ń ronú bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. Mo máa ń ronú economy Nàìjíríà ti jẹ́ ká máa ronú bẹ́ẹ̀, kẹ́sìkẹ́ mi ronú bẹ́ẹ̀ yẹn bí àbí sàkámà jẹ àbí wọ́n gbowó yẹn padà. Ẹ má bínú, economy Nàìjíríà, bàbá wa Wàsíù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọrin yẹn, like àwọn olówó làwọn. Ìwọ tó ẹ̀ṣẹ̀ ẹjọ́ ṣàgúrò èsì lórí ìtàgé, wàá tún lọ́mọ kówó rẹ fún àwọn bàbá trillionaires. Àwọn Wàsíù kúrò ní 1,000 million sí billion. Àwọn Wàsíù, bàbá mi Wàsíù Àyìndé Màṣá, àwọn ti di trillionaire. Ìwọ tó ẹ̀ṣẹ̀ mọ́ solicit fún owó premier, owó production, ìwọ̀nba owó tó wá tún wá rí lórí gain, wàá tún mọ́ dá fún wọn. Seriously, àwọn èèyàn wá wò pé this is nonsense. This is nonsense. Ẹ̀yin tèmi, I still remain on my point. Tí wọ́n bá jáde wá pé kẹ́ ẹ ṣàánú àwọn, ẹ ṣàánú wọn. Tí wọ́n bá jáde wá, àwọn náà, like seriously, is it not shameful? Pé gbogbo bí wọ́n ṣe ná millions of naira fún àwọn olórin bẹ́ẹ̀lì tí wọ́n ná. Mo rí fídíò obìnrin kan tán, kí ni orúkọ obìnrin yẹn náà, tá à ń pè ní Wùmí Toríọlá. Bẹ́ẹ̀lì owó ló fún bàá mi Wàsíù Àyìndé. Mo wò pé like seriously, ṣé ẹni yóò ní jáde wá níjọ́ kan sọ wípé owó film product, mo gbàládùá pé you will be perfect. Kí n ṣe pé bóyá ẹ máa wá padà jáde lọ́la pé okay o, I need owó support film o, àbọ̀ I need the healthwise o. Mo gbàládùá pé kò ní rí bẹ́ẹ̀. Like seriously, ó lè bí fi rò pé àbí sàkámà jẹ bí àwọn gbòó yẹn padà. So ọ̀rọ̀ mi wá lélẹ̀ yẹn ti tèmi. Tán bá ní kẹ́ help wọn, ẹ help wọn. Tán bá ní kẹ́ help wọn, ẹ help wọn. Tán bá ní kẹ́ help wọn, ẹ help wọn. It's even a shame on them pé àwọn tó ná ìyáláyò owó yẹn ní party, wọ́n wá jáde wá pé wọ́n sọ pé wọ́n help wọn. Like sójú òtí wọn ni. Ojú tí wọn ò rí bí gbà ni, wọn ò rí bí gbà sí ni. Owó party, ẹ mọ̀ pé ọ̀tọ̀ lówó party, ọ̀tọ̀ lówó ká help èèyàn. Wọ́n fẹ́ ṣe party báyìí, wọ́n lè lọ jẹ gbèsè kalẹ̀. Wọ́n máa san díẹ̀díẹ̀. Àmọ́ owó tí wọ́n fi ràn yàn lọ́wọ́, which èmi wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọn èyí ní owó yẹn lọ́wọ́. Mi ò mọrú àwọn èèyàn tí wọ́n jẹ́ ń tèmi. Èmi ò mọrú ẹ̀dá wọn. Àwọn èèyàn dẹ̀ wò yín pé ẹ̀yin tẹ́ ń waste owó lórí aṣọ, ẹ̀ ń waste owó ní party báyìí, ẹ máa dáwó yẹn bí ẹni pé àwọn èèyàn máa wá
Like some of my people tó wà ní ìlú òyìnbó wọ́n máa wò pé ṣé bẹ́ẹ̀ ni kò sówó Nàìjíríà ni jojúmọ́ náà ara bí ń ṣe pátì ṣé bẹ́ẹ̀ ni kò sówó Nàìjíríà ni jojúmọ́ náà ara bí ń ṣe pátì wọ́n ní owó pátì ni wọ́n ní owó pátì yẹn lọ́wọ́ bí wọ́n bá ní gan wọ́n lọ jẹ gbèsè ẹ̀ ni you understand bẹ́ẹ̀ tí èèyàn kan nínú yín bá wá ṣe bí pé ó wà lọ́sítà ẹ wà confuse kíní yẹn ó dàbí shame eléyìí tá a sọ yìí èmi ò ní sọ wípé báyìí lẹ ṣe gbègbè sí ayé yín bẹ́ẹ̀ èyí tó bá jọmọ́ advice ẹ̀yin náà ẹ wọnú yàrá ẹ convert ẹ sọ́dọ̀ alágbèríkà ẹ mọ múlò ẹ̀yin tèmi ẹ má sọ pé ẹ ní help wọn ẹ help fi sabilillah because ìwọ tó jẹ́ pé o lọ site video yẹn wọ́n ní ẹ help àti Ajara o kí kó mọ kú o owó tá a nídìí lélẹ̀ ìwọ sì ní owó yẹn lọ́wọ́ tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí àti Ajara yẹn at the end of the day you will feel bad mo dẹ̀ ro o àmọ́ torí pé mo rí arábìnrin kan tó ń náwó ìnákúnà òun ló jẹ́ kí n help Ajara o kí ló kànyàn tó ń náwó ìnákúnà pẹ̀lú àti Ajara tẹ́ bá tiẹ̀ wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan ṣẹlẹ̀ sí gan wọn ò ní flamboyant mo fẹ́ kẹ́ ẹ calculate ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé kíní kan ṣẹlẹ̀ sí wọn ẹ lè calculate ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan ṣẹlẹ̀ sí wọn ní industry pé kí wọ́n gbé wọn lọ sí hospital have you ever seen them living flamboyantly ayé ìdìbò gan tó bá lọ kẹ́ ẹ help wọn tó bá ní kẹ́ ẹ help wọn ẹ dákun ẹ help wọn tó bá wá kú tán you will feel bad